Ní àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn èdè jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́ lọ́ba torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé a rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kejìlá. A dúpẹ́ tí ẹ fi àánú gbé wa ró, ẹ fi àánú pa wá mọ́, ẹ fi àánú mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù ń lọ wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹni ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé Pétérù àpáta. Pétérù àpáta. A mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún. Mátíù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé èmi wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí ni èmi yóò sì kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà òkú kì yóò sì borí rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá fún èní nínú ìwé Jòhánù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkarùndógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. A mú bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkarùndógún ẹsẹ̀ títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún tí ó kà báyìí pé ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Símónì Pétérù pé Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi. Ó sì tún wí fún un ní ìgbà kejì pé Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ mi bí? Ó wí fún un pé bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ó wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi. Ó wí fún un ní ìgbà kẹta pé Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ràn mi bí? Inú Pétérù bàjẹ́ o, nítorí tí ó wí fún un ní ìgbà kẹta pé ìwọ fẹ́ràn mi bí? Ó sì wí fún un pé Olúwa, ìwọ mọ ohun gbogbo, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Jésù sì wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nínú ìwádìí mi nípa ohun tí tó gbà láti di ààyò Ọlọ́run, mo rí nínú Lúùkù orí ìkarùn ẹsẹ̀ kìíní dé ìkọkànlá níbi tí Bíbélì ti sọ fún wa pé lẹ́yìn tí Jésù ń bẹ Pétérù wò tí ó sì ṣe iṣẹ́ ìyanu mímú ọ̀pọ̀ ẹja níbi tí ọkọ̀ ti fẹ́ẹ̀ rì, Pétérù fi ohun gbogbo sílẹ̀ o, ó sì ń tẹ̀lé e. Kò ta ẹja tó mú lọ́jọ́ yẹn o, àmọ́ ṣá gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù náà ni wọ́n fi ohun gbogbo sílẹ̀ tí wọ́n sì ń tẹ̀lé. Ìwé Mátíù orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ó ní láti jẹ́ pé ohun kan tó yàtọ̀ kan wà tí ó wà pẹ̀lú Pétérù. Mo rí díẹ̀ nípa èyí nínú Máàkù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkarùnléníàádọ́ta. Nígbà tí wọ́n wá mú Jésù tí àwọn ọmọ ẹ̀yìn sì sá, Bíbélì sọ pé Pétérù tẹ̀lé Olúwa. Mo mọ̀ pé ó tẹ̀lé lọ sọ́nà jíjìn, ṣùgbọ́n ó tẹ̀lé níbo ni àwọn ìyókù wà nígbà yẹn o. Pétérù sábà máa ń tẹ̀lé Jésù nítorí okùn kan ó wà tó so àwọn méjèèjì pọ̀, tó so mọ́ pẹ̀lú Olúwa. Okùn ìfẹ́ ni o. Ìfẹ́ tí Pétérù ní fún Jésù dàbí òǹfà tí ó ń fà á súnmọ́ Jésù lójoojúmọ́. Ní kété tí Pétérù da ọmọlẹ́yìn mọ̀ lẹ́yìn àjíǹde, ó bẹ́ sínú ọkọ̀ láti lọ pàdé Jésù. Ó pa ọkọ̀ ẹja tó ti mú, ó pa á tì lẹ́ẹ̀kan sí. Èyí fi hàn gbangba pé Pétérù ní ìfẹ́ sí Olúwa púpọ̀ púpọ̀. Kì í ṣe ohun tí Olúwa lè fún ni o. Ó ní ìfẹ́ sí Olúwa fúnra rẹ̀. Àwọn tí yóò jẹ́ ààyò Ọlọ́run jẹ́ àwọn tí kò tẹ̀lé Ọlọ́run nítorí ohun tí Ọlọ́run lè fún wọn, ṣùgbọ́n wọ́n tẹ̀lé Ọlọ́run gangan fúnra wọn. Wọ́n kàn fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wọn ni o. Bóyá ó fún wọn ní ohun kan tàbí bẹ́ẹ̀ kọ́, ìfẹ́ tí wọ́n ní kò ní yẹ̀ sí Ọlọ́run rárá. Irú òun ló mú kí Ọlọ́run yan Pétérù gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ rẹ̀. Nínú àwọn Ìṣe àwọn Àpọ́stélì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ogójì ní ọjọ́ Pẹ́ńtíkọ́stì, ta ni ó wàásùn? Pétérù ni o. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹta ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ, níbi ẹnu ọ̀nà dáradára, ǹjẹ́ ta ni ó sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin arọ náà? Pétérù ni o. Nígbà tí Ọlọ́run fẹ́ fa Ananiah àti Sàfárà tu, àwọn àpùrọ̀rọ̀ àkọ́kọ́ nínú ìjọ, Pétérù náà ni ó lò. Olúwa kò ní sọ ọ́ di ààyò tó bá rí i pé ikùn rẹ ni Ọlọ́run rẹ o. Ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkọkàndínlógún. Àwọn kan fẹ́ láti
pàṣẹ fún èṣù, ṣùgbọ́n ó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni nítorí ó mọ̀ pé wọ́n fẹ́ràn àwọn ohun ti ayé yìí. Fún ìdí èyí, àwọn ni wọ́n wà lábẹ́ àkóso rẹ̀, kì í ṣe òun ni ó wà ní abẹ́ àkóso wọn. Àròjinlẹ̀: ṣé o fẹ́ràn Ọlọ́run lóòótọ́ láì náání ohun tí ó lè fi fún ọ bí? Ṣé o fẹ́ràn Ọlọ́run ní tòótọ́ láì náání ohun tí ó lè fi fún ọ bí? Àròjinlẹ̀: bó bá kọ wájú sí wa kátá o, bó bá kọ̀yìn sí wa kátá, bó bá tú àwa nìkan, ẹ jẹ́ ká tú èrò ara wa pa. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ó dàbọ̀.